alhamdulillahi rabbil alamin allahumma salli ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Aki Ọlọ́run, aki anabi wa muhammad sallallahu alayhi wa sallam. Àwọn afa wa tí wọ́n ti lọ aki wọn ìtàn bẹ aki wọn. Ìyá wa Alẹ́ṣinlọ́yẹ́ Àbẹ̀kẹ́adé mo kí mi ti kí fún àwẹ̀ ni mo kí mo fa nabi kí. Nam ọ̀rọ̀ kan tí mo tún fẹ́ sọ ni pé Ọlọ́run sọ pé ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Ọ̀rọ̀ yẹn Ọlọ́run sọ̀rọ̀ nípa àwẹ̀ ni nípa ọ̀rọ̀ yẹn ní ká gba àwẹ̀. Nam gbogbo ayé tọ́lọ́run bá ní ká gba àwẹ̀ ní ọ̀rọ̀ yẹn ẹ dákun ẹ jẹ́ ká gbà dáadáa. Àwọn nǹkan kan wà tó ṣe pé ìmọ̀ ń tún àwẹ̀ ṣe ni téèyàn ó fi wá máa sọ pé alhamdulilayi mo rí àwẹ̀ ìgbà. Nǹkan tí máa ń tún àwẹ̀ ṣe Ọlọ́run náà tún fún wa ní nǹkan táwọn máa ṣe. Ọlọ́run ní zalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. Gbogbo tí ń bẹ nínú Kùránì pátápátá òótọ́ ni. Alladhina yu'minuna bil ghaibi, ìwọ tó bá fẹ́ gbààwẹ̀ yu'minuna bil ghaibi, ó gbọ́dọ̀ gba Ọlọ́run gbọ́, ó gbọ́dọ̀ mú nǹkan míì mọ́ Ọlọ́run. Wa yuqimuna s-salata, ó tún wá máa kírun irun rẹ̀ dákun má joge, ó máa kírun ní tààrà. Wa mimma razaqnahum yunfiqun, ó wá máa ṣe sàárà kún sàárà rẹ̀ dákun má jò kiri. Walladhina yu'minuna bima unzila ilayka, gbogbo ẹni tó bá fẹ́ gbààwẹ̀ káwẹ̀ rẹ̀ kó dáa kó ṣe é gbé hàn. Bima unzila ilayka, ó gbọ́dọ̀ gbà pé ànábì wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run ní í ṣe. Wa ma unzila min qablik, àwọn tí wọ́n ti ṣíwájú ànábì tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run bí ànábì wa Musa, ànábì wa Isa, gbogbo wọn ti gbààwẹ̀ o. Gbogbo wọn pátápátá òun náà ni wípé bọ́n ṣe gbààwẹ̀ ó gbà wọ́n gbọ́ as òjíṣẹ́ Ọlọ́run. Ó gbọ́dọ̀ sọ wípé wọn kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run torí pé wọ́n jẹ́ mùsùlùmí. Wa bil akhirati hum yuqinun, ó wá pèsè ọjọ́ alẹ́ lẹ́ o. Kí ló fi pèsè ọjọ́ alẹ́ lẹ́? Astaghfirullah tó bá fẹ́ sùn, astaghfirullah tó bá jí lóru, astaghfirullah gbogbo ìgbà tó bá ti jí. Istighfaru rẹ̀ nú àwẹ̀ yìí jẹ́ kó pọ̀ gan, kó pèsè ọjọ́ alẹ́ lẹ́. Ọjọ́ alẹ́ pèsè ẹlẹ́ láti sìn lọ. Kó má dọjọ́ alẹ́ kó má wá sọ pé iṣẹ́ wo ló ṣe nígbà tó fi wà lọ́dọ̀. Ó pèsè ẹlẹ́ ní ìsìn ló fi lè rí àwẹ̀ yẹn gbà táwẹ̀ yẹn tí ó stand o. Ulaika ala hudan min rabbihim, Ọlọ́run ni àwa Ọlọ́run la lé ilé ìkalẹ̀ fún yín. Àwa la kà á kalẹ̀ fún yín pé tẹ́ ẹ bá fẹ́ gbà àwẹ̀ yín o bẹ́ẹ̀ ṣe lè gbà tó máa dá lélẹ̀. Wa ulaika humul muflihun, Ọlọ́run ni wa ulaika humul muflihun, téèyàn bá gbà àwẹ̀ lé yóò bá èmi Ọlọ́run dáadáa. Téèyàn bá tún àwẹ̀ ṣe bó ṣe yẹ kó tún ṣe, èmi Ọlọ́run ìmọ̀ dúró dé pẹ̀lú ojú tó tutù ni. Èmi Ọlọ́run ìmọ̀ dúró dé pẹ̀lú ojú tó rẹwà ni. Wa ulaika humul muflihun, téèyàn bá gbà àwẹ̀ dáadáa irú ẹni tán ni wọ́n kà ní pé yóò sì kíni yóò jẹ ní aljanna. Subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin.